A kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé. Tuntun la mú wá fún yín o. Èyí tá a gbọ́ lónìí ó kà màmá ó sì jẹ́ nǹkan tí yóò jọ wá lójú ní ọ̀dọ̀ ojú ọmọ Yorùbá ń bí. Èyí tá a gbọ́ tẹ́lẹ̀ ni pé ní ìlú Ọ̀yọ́ wọ́n ní àwọn t'Ọ́yọ̀mèsì fẹ́ gbé kalẹ̀ ní ọmọọba Lukman Gbádégẹṣin. Òun là ń gbọ́ wúrúwúrú pé àwọn Ọ̀yọ́mèsì fẹ́ gbé kalẹ̀ tí yóò jẹ́ Aláàfin tuntun. Ṣùgbọ́n ètò á jáde sí a lónìí ó jẹ́ ohun ìyàlẹ́nu ó sì jẹ́ kàyéfì pé àbó ló ti á jẹ́ ọ̀rọ̀ yìí àbí mi. Èyí tá a gbọ́ ni pé wọ́n ní gómìnà ọlọ́lá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé wọ́n yan ọba, wọ́n ti yan Aláàfin tuntun tí í ṣe Akeem Ọ̀wọ́adé. Èyí tó á ń yà á lẹ́nu ń bẹ̀ ni pé ẹ dákun ṣé ìfọwọ́sowọ́pọ̀ àwọn Ọ̀yọ́mèsì àti gómìnà Ṣèyí Mákindé ní Ọ̀wọ́adé tí wọ́n kéde ní àbíbò. Tó bá lọ jẹ́ wípé ọ̀rọ̀ yìí kìí ṣe ìmọ̀ Ọ̀yọ́mèsì lọ̀rọ̀ yìí, yóò le díẹ̀ o. Ó sì lè mọ́ le náà torí pé ìjọba ń sọ̀rọ̀ ìwọ kan ń dún lábẹ́nú. Ta ló tó rojú ìjọba? Ojú ọmọ Yorùbá ìta ni a mú wá fún yìí o. Ẹ dákun àti pé ta ni Akeem Ọ̀wọ́adé gan? Ibo ló ti wá? Ibo ní ń gbé tẹ́lẹ̀? Mélòó nu wa ló mọ̀? Èyí tá a mọ̀ nípa yẹn ni pé wọ́n ní ará Canada ni. Orílẹ̀-èdè Canada ni ẹni yìí ń gbé, ó sì jẹ́ oníṣòwò. Gbogbo ìyókù á tún máa gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́, ṣùgbọ́n èyí tá a mọ̀ ni pé gbogbo bá jẹ lọ ọgbọ̀n á jẹ bọ̀. Tọ́gbọ̀n bá jẹ bọ̀ èrè tí ń roko èrè tí ń rodò ọjọ́ tíyàwó bá na ọmọ ọkọ ọ̀rọ̀ ni ó sọra rẹ̀. Ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìjọba o. Bàbá gómìnà ẹ̀yin náà tọ́ Ọlọ́run kọ́ yín máa ṣe o. Gbogbo ọ̀rẹ́ lápapọ̀ ẹ kú oríire ọba tuntun o. Akeem Ọ̀wọ́adé kábíyèsí o. Kì í tọ́ hàn lọ́dọ̀ tí a nu o. Ó lè dọ̀la ká tó máa gbọ́ nǹkan mi o, ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ aṣọ fún yín ó dàbọ̀.